apá ni mo nà yìí ẹsẹ̀ ni mo nà yìí mo ń bí wọ́n sàn ó bá mi kalẹ̀ mo gbẹ̀mí mi lérè ṣé dọ́là ṣé ń ní dòkú bẹ́ẹ̀ ń ronú irú èyí ìkádínkù láwùjọ. Allahu Akbar kabira. Àròjìnà iṣẹ́ ọpọlọ dé. Alhaji AbdulAzeez Waliyullahi Olamide Afinju. Ó ń pẹ̀lú Alhaji AbdulAzeez AbdulSalam Abiodun Saoti Arewa. Nínú rẹ́kọ̀dù orin tuntun tó pe àkọlé ẹ̀ ní Adun Aye. Adun Aye tó máa ń tan ni bí ẹni kó lọ títí. Ìjìnlẹ̀ orin ọpọlọ fáwọn tó lọ́pọlọ tó láròjìnlẹ̀ àtúbọ̀tán ayé. Ó yá o Saoti Arewa gbé sókè. Akẹ́yìndé gbẹ̀gbọ̀ ọ̀rọ̀ ẹ̀ la ó fi bẹ̀rẹ̀ oníkun fi dùnìyà kànákàgẹ̀rì bí àlejò máa ní ní àgbáyé wa bílẹ̀ bá mọ̀ rò pé bóyá onídọ̀sán bọ́sán bàbá ẹ̀ rò pé onídàálẹ̀ ń bẹ̀ ni tó bá dálẹ̀ rò pé onímọ̀jú ń bẹ̀ ni. Rẹ́kọ̀dù kọjá àfẹnuròyìn ó ń ṣì ní níyẹ. Ó ń ṣe wáàsí fún gbogbo ẹ̀dá. Ó tún yà ó Afinju láwùdà. Adun Aye ti jẹ́dá ó gbàgbé báyé ò lọ títí bó tilẹ̀ wù ká sáré àtìlà ayé yìí ló mọ̀. Ẹ ò tí ì gbọ́ nǹkankan Saoti Arewa ó tún yà. Rani ayún alẹ́bìnà amọ́nú látúlẹ̀kùn amúhàlùkùn wàlà ọ̀làdùkùn àbíkìrìlà wà máa yà fún yàfàdálíkà fàwùláìkà òmùlẹ́kà sí ìrùnà olùgbàgbọ́ òdodo ẹ má máa jẹ́ kọ́mọ tẹ́ẹ̀bì yẹn àtòwò tẹ́ẹ̀fẹ́ ni kọ́kọ́ di yín bí rántí Ọlọ́run torí kò tó pọ̀n ẹni yóò tó gbárù ẹ̀ láyé yóò ṣòfò ni. Ìkàntúlélẹ̀ Afinju gbé sókè. Kìràkìtà ti jẹ́dá ó gbàgbé ọba tó dáyé àgbàgbé kádàrá wí pákọ̀ọ̀lẹ̀ o wọ́n ti gbà wájú ọgbọ́n òkòwò jọ yé tan ààrẹ kádàrá lówó níní ọgbọ́n òwe ènìyàn lè kẹ́kọ̀ọ́ bì kan ọ̀tọ̀ọ̀tọ̀ láyé wọn sí bó bá ti ẹ̀yẹ wọn bá kan náà o lílo lè jẹ́ déédéé kíkà nínú ẹ̀kọ́ pẹ̀lú gbígbé dandan ni yóò jura àìmọye onímọ̀ tó fi mímọ̀ ẹ̀ yẹn lápá nínú ayé tí ó sì rí mọ̀ yẹn mókè ọ̀làgùn tó ń ṣẹ̀rú olódo. Ṣẹ́yìn náà ń gbáròjìnlẹ̀ iṣẹ́ ọpọlọ. Ẹ túbọ̀ kan sí. Àpèjúwe Alhaji Arewa amòye kan ni àpèjúwe lójú tóbi ó wá ṣàkàwé ó láyé òun dàbí ẹ̀dá kan bí abàmì ní ó láyé bímọ kan ó ló bímọ kan ó tọ́ ọmọ náà wòye ló bá jùnú ojú kan tó ní àtàrí ẹ̀ ló wà tó ń wò kéré ayé ń wọ ọmọ ẹ̀ tó bá rìn tó kó ẹnìkan pẹ́rẹ́ ayé àgbàmú wa lọ́mọ mi rè odò kéréré láti gbé sójú bóyá lóòótọ́ ni tó bá gbé dórí tó fi ojú táyé wá rí i pé ọmọ òun kọ́ mọ́ yóò gbé dálẹ̀ já bọ́ọ̀lù òjijì ẹ má yí dìde Professor Saoti Arewa orin ta kókó. Saoti Arewa orin ta kókó lóòótọ́ ọlọ́gbọ́n ló lè yí ọmọràn ló lè mọ̀. Ẹ tún gbọ́ eléyìí náà. Bí wọ́n mi rí Allah àánú rẹ̀ sámú bèrè fún káyé má ṣe ní nípẹ̀lẹ̀ ṣé kò tán nídìí. Ìkàntúndélé yìí ó ẹgbà. Iṣẹ́ tí yóò tó jẹ tànú ẹ bàbá lé o àjẹ́ ọmọkọ̀ eléwédú ńlá o nídìí iṣẹ́ mi náà ni kò ti gbàdúrà mi orin láyé má mi mọ̀ o bí iṣẹ́ òòjọ́ mi jẹ́ kó tó mi jẹ o kọ́ máa dámọ́ màmá ní látijọ́ iná ṣògo tán nídìí mi o. Ẹ wo rẹ́kọ̀dù yìí kọjá àfẹnuròyìn. Àgbékalẹ̀ iṣẹ́ ọpọlọ tó ga yàtà ni. Alhaji AbdulAzeez Waliyullahi Olamide Afinju. Alhaji AbdulAzeez AbdulSalam Abiodun Saoti Arewa. Adun Aye la kọ́lé Ileya ti gbé jáde Kasagba wìtìwìtì ló ń tà. Marketed and distributed by ExcelTv and Records International. Shop 1 Owode Police Station Ọ̀fà. Excel tún wà lórí ta náírà lu Ògbómọ̀ṣọ́. Tó fi mélòó tó wà lókèrè junction Òmùaran nípínlẹ̀ Kwara. Àtọ́fíìsì Excel tó wà ní shopping U18 and 16. Àmì Arena shopping complex Bọ́ládé Oṣòdì Lagos. Telephone 0808-135-3988. Gbogbo àwọn orin àti sinimá tó ń jáde nílé iṣẹ́ Excel. Lẹ́tún lè máa rí wọ báyìí lórí YouTube. ExcelTv. Adun Aye ti jáde ẹ̀ tètè lọ́ra ti yín o.